dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kan ṣoṣo tí ò pé méjì. Ọlọ́run tí ń jẹ́ kábíyèsí. Bí ó sí Olódùmarè. Ọba àwọn ọba. Ọba tí ń fọba jẹ. Ọlọ́run gbogbo àwọn ọba. Afọpẹ́ fún. A fi ìyìn fún. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọba tó jẹ́ pé òun ni olórí ọba gbogbo. Òun ni olórí aládé gbogbo. Òun ni ọba tí ń fi ọba jẹ. Òun lọba tó ṣàánú fẹ́mi lórí mo jẹ́ ọládé. Kì í sáde tí ìtẹ́rin lórí eléyìí èèyàn ló ṣe. Máa dé ọba látọ̀run rẹ̀. Láti kékeré gan ni àwọn tí wọ́n bá lójú inú ni wọ́n ti mú pé ọba lọ. Torí wọ́n máa bí èèyàn lọ́ba yìí. Pẹ̀ tó dépò ọba Olódùmarè ló ní lórí bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Lẹ́yìn náà wọ́n á kí gbogbo àwọn látòkò ní káàkiri. Yóò kọ̀ kíra mi ná. Lẹ́yìn ọba Ọlọ́run ọba yìí wá èmi gangan tí Ọlọ́run èmi gangan kọ́ ni ọba o. Èmi gangan kọ́ ni kábíyèsí. Ẹ lè fojú rí kábíyèsí gangan. Ẹ lè fojú rí ọba gangan o. Àwọn ní káwa ìjókòó kọ́mọdé pé ìjókòó yìí ó ṣòfò nílùú kọ̀ọ̀kan. Wọ́n ní ká máa jẹ́ àrólé fún kábíyèsí Olódùmarè. Ìyẹn lẹ fi rí mi tí mo fi jókòó bí. Nínú gbogbo èèyàn lénìí o èmi ló mú níwò pé kí n máa jẹ́ àrólé òun ní orí ipò ọba. Lẹ́yìn náà mo kí àwọn tí mi tún mọ̀ sí àrólé Olódùmarè. Ìmọ̀ tí ẹlòmíín pẹrẹ o. Èèyàn sì lòòṣà. So èmi ò lè jẹ́ gbákejì òòṣà. Àwọn òòṣà tó ti lọ wọ́n pọ̀. Ẹ̀yin tẹ́ wà ń bì náà òrìṣà ní gbogbo yín. Ọba àjẹ́ àfà, ọba àjẹ́ lèmọ́mù, ọba ló ń jẹ́gbẹ́ ẹ̀nu yín. Tá a máa pè ní òrìṣà òkè. Ó ṣe òrìṣà. Torí orí òun lórí tí máa ń sa àwọn èèyàn. Ní à ń pè lórìṣà. Ní àbá ti dépò yìí, ipò ọba ó ti di etí Yorùbá wọ́n kọrin kan. Orin ọ̀hún ó jẹ́ ìbéèrè àti ìdáhùn. Orin yẹn ni pé kí là ń fọba pè. Ìbéèrè nu kí ni à ń fi ọba pè. Ìtumọ̀ wọ́n wá ní ìdáhùn rẹ̀ ni pé ọba wo ọba aláṣẹ ọba. So èmi ti jẹ́ aláṣẹ lórí àwọn tí orí tó máa ń ṣàdá. Ọba ni aláṣẹ lórí òrìṣà. Torí ń jọ́ tèmi bá ti dépò yìí tí mo kúrò lọ́mọ ọba mo ti kúrò nínú àwọn òrìṣà. Mo ti bọ́ sípò àjẹ́ aláṣẹ lórí òrìṣà. À ń fi ti Ọlọ́run ọba kí ẹ sì mọ̀ pé tẹ́ bá dọ̀bálẹ̀ fọba tẹ́ mọ̀ pé tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjì lọ kì í sóun gangan lẹ̀ ń dọ̀bálẹ̀ fún. Ọba tẹ́ ẹ̀ rí lẹ̀ ń dọ̀bálẹ̀ fún. Bí Yorùbá bá kúnlẹ̀ ní obìnrin wọn ọba tẹ́ ẹ̀ rí tọ́ bá sì ti ń dọ̀bálẹ̀ máa béèrè tọ́ bá ń fẹ́ lọ́wọ́ ẹ̀. Padà sí pé kó o tún máa ṣe tó lè ṣe nígbà tó jẹ́ àfáà àbí tó lè ṣe nígbà tó jẹ́ pásítọ̀. Ipò ọba ọmọ ìlú gan ni ìyá wa tẹ́lẹ̀ ìyá wa tí ń jẹ́ Ọya ọmọ ìlú ni kọjọba. Sóyin lè jẹ́ gbákejì Ọya nípò ọba. Ilé ìjẹ́ gbákejì àwọn tí ọba jọba rí tí wọ́n bá di òrìṣà ńlá nílẹ̀ Yorùbá.
mo kí àwọn tí mo tún mọ̀ sáròlé Olódùmarè àdátán tìlú Asá, alájàgbà, aláwùjẹ, mo kí gbogbo ọmọ ọba àtìjòyè, mo kí ẹ̀yin bàbá wa tẹ́ wá láti ìlú kọ̀ọ̀kan, ìlú míì bóyá wọn mi mọ gbogbo èèyàn wà níbí ìmọ̀ àlejò ni wọ́n jẹ́ fún wa, mo kí yín púpọ̀, mo fi àpọ́nlé tẹ Ọlọ́run ọba mo fi kí yín. Mo kí ẹ̀yin baálẹ̀ ẹ má bínú o, ẹ̀pẹ́ dé ni ò jẹ́ kí n fi yín sínú. Mo kí yín o, mo kí ọmọ ọba àtìjòyè, mo kí bàbá lọ́jà, gbogbo àyìn bàbá lọ́jà, mo kí yín o, mo kí sẹ́ríkì náà ọkọ, mo kí gbogbo ẹ̀yin bàbá wa láti Èjìgbò, láti àwọn olóyè àbí ọbáyá ba ọmọ àwọn Èjìgbò ní nínú àwọn àbẹ̀ l'Abidjan. Mo kí yín o, ẹ̀yin ìyá wa, mo kí oní nǹkan tó fẹ́ ṣe nǹkan lẹ́nu ẹ̀yin méjèèjì tó fẹ́ jọba gbogbo ọmọ àwo ní Côte d'Ivoire. Ẹgbẹ́ òsì dáadáa agbára Ọlọ́run. Mo kí ẹni tí ó jẹ́ ìyálọ́jà náà, àbí ìyálọ́jà ọjà ọba Ọlọ́run dá. Mo kí gbogbo ẹni tó wà níbí, yóò dáa fún yín o. Mo kí àáfàá, mo kí pásítọ̀, mo kí gbogbo ẹni tó wà níbí ni ó jẹ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run sàlẹ́sà tí Yorùbá máa ń pè lórìṣà. Mo kí yín pé nílẹ̀ Káàárọ̀ Oòjíire, mo kí yín pé sí dáadáa la wà, yóò dáa fún yín. Lénìí a fi ẹni ìjọba olóko ọba Olúbọ̀rọ̀kú, àbí máa ń sọ fún yín pé ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé àṣà Yorùbá ga. Àṣà Yorùbá lèmi máa ń gbé ga. Ẹ ti rí mi inú òfì, ọba tí ọba wò òfì, tí ọba ti wà dìrẹ́, kò fóúnjẹ gan sẹ́nu àwọn ọmọ Yorùbá. Ṣé ẹ ti ń gbọ́ mi? Ọba tí ọba ti wọ òfì, ọmọ Yorùbá tí ọba wò òfì tí ọwà dìrẹ́, ó fẹ́ febi pa ọmọ Yorùbá ni. Nítorí ara ọba ni wọ́n ó ti rí aṣọ Yorùbá tí à ń wọ̀, tí àwọn ọmọ tí èyàn ó sì wọ̀. Bẹ́ẹ̀ bá rí nísìnyí àwọn èèyàn ti ń wò òfì dáadáa ń sìn. Lórí mo wo òfì débi pé mo sì máa ń fi ṣakọ. Àwọn èèyàn wá rí i, wọ́n máa ń láìkì ẹ̀, wọ́n máa ń fẹ́ràn ẹ̀. Àwọn náà ni mi náà fẹ́ dírẹ́sì bí Olúwo yẹn. Ó ti di kárí ayé òfì nísìnyí. Wọ́n mọ̀ pé kí n tó jọba mọ́ máa ọ̀pọ̀lọpọ̀ táwọn ọba máa ń wọ̀ bí aṣọ white yẹn léèsì èsì ṣaṣọ tí a léèsì èsì ṣaṣọ wá o, a ṣe ìbò ni o, ní ò fowó sọ́wọ́ yín o, ẹ tó máa ṣẹrú ni, owó yẹn máa kó fún ìbò ni. Aṣọ funfun kìí ṣaṣọ wa, aṣọ China aṣọ báwọn, aṣọ tí a làwọn táwọn ọmọ wa máa gbé kíní mọ̀ bí ni ó gbé sí tá à ń sọ. Aṣọ wa, aṣọ tí ó fọwọ́ sí àwọn ọmọ wa, táwọn ọmọ wa, àwọn obìnrin wa tí wọ́n fi lọ máa ṣe òfì. Pé wọn ò lè ṣaṣọ white, wọn ò tẹ̀lé ṣe léèsì. Òfì, àdìrẹ́, kẹ máa wọ̀ ọ́. Bí n bá ti wọ́ sí òfì tí ń wọ àdìrẹ́, tí ń wọ̀ sányán ẹ̀tù, ajẹ́ pé ibi ọ̀pọ̀ àwọn Yorùbá nù. Aṣọ wa ní kẹ́ ẹ máa wọ̀, máa gbé àṣà wa ga bí mo ṣe ń gbé àṣà wa ga. Tó bá wù yín, ẹ̀sìn tó bá wù yín ni kẹ́ ẹ ṣe. Ó wù yín ẹ ṣe Mùsùlùmí, ó wù ọ́ ṣe Kìrìsìtẹ́nì, ó wù ọ́ ṣe àwọn tí ń bọ òrìṣà. Tó bá wù ọ́ ni ó ṣe. Orò ìdílé ti yín nù, tó bá wù yín ẹ ṣe. Wọ́n lọ́dọ̀ ọba, ẹ ti rí nǹkan tá a kọ sókè o. Ààfin kíni? Ààfin Olódùmarè.
èèwọ̀ ni fún ẹni tí bá ń rólé fún Olódùmarè kó forí balẹ̀ fún òòṣà tàbí kó máa bọ òòṣà. Èèwọ̀ torí wọ́n ló ń rólé fún kábíyèsí. Kèésì ìfẹ́, kí ni ìfẹ́? Kèéfẹ́ orogún, ọ̀fọ̀ orogún. Ìwọ náà fi wéra rẹ, fi wéwọ ìwọ tó ọjọ́ kọ nínú ilé. Ọ̀fẹ́ yàwó, ìwọ nìkan nìyàwó yẹn tọ́ sí. Ìwọ nìkan ló yẹ kó o máa bá lò. Kíyàwó rẹ wá sọ pé òun fẹ́ lọ gbé ọkọ mi wá, ẹ sì jọ máa gbé, òun ó sì tún máa bá lò. Ọmọ ẹgbẹ́ bó ṣe ń bọ, bó bá ṣe ń bọ tó Ọlọ́run sin Ọlọ́run ń bọ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni ó tó máa bọ òrìṣà. A jẹ́ pé in tó fi ń lọ Ọlọ́run, ìyàwó rẹ ló fi lọ o. Gbogbo tó bá ṣe sọ Ọlọ́run, Ọlọ́run ó ṣe fún wọn. Lẹ́yìn ẹ̀, èmi mo wà ní gẹ́gẹ́ bí àròlé Ọlọ́run. Ọ̀rọ̀ ta ni mo gbọ́dọ̀ máa sọ? Àròlé Ọlọ́run ọba ní máa ń sọ̀rọ̀ ta ni? Ìwọ tó bá jẹ́ àròlé Ṣàngó yóò máa sọ ọ̀rọ̀ Ṣàngó. Bó bá jẹ́ àròlé Ògún máa sọ̀rọ̀ Ògún. Bó bá jẹ́ àròlé Jésù máa sọ̀rọ̀. Bó bá jẹ́ àròlé Muhammad máa sọ̀rọ̀ ànábì. Wọ́n ipò yìí àròlé Ọlọ́run ni. Àròlé ọba àwọn ọba, ó kọ́ ohun tí ń jẹ́ ọba, Ọlọ́run ní ń jọba. Ó kọ́ tí wọ́n fi sára mi kábíyèsí, Olódùmarè ní ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀rẹ́ tí mo gbọ́dọ̀ máa sọ, tí mo gbọ́dọ̀ máa gbé ga gbogbo ìgbà, òun ni kábíyèsí Olódùmarè. Ẹ̀yin tẹ́ ẹ bá ń jọba ńlẹ̀ Yorùbá tí à ń sọ fún yín ni àwọn nǹkan tó yẹ kí ipò ọba ó ti ju. The blood is thicker than water, but the crown is thicker than blood. Adé ju ẹ̀jẹ̀ lọ, adé ju èèyàn lọ. Aládé ògo gangan, aládé tó ní gbogbo adé pátá, Olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀. Oní sì máa fún yàn ládé. Àtọ̀run ni o, èèyàn ti máa gbórí adé wáyé. Olúbọ̀rọ̀kú, o ti gbórí adé wáyé nù. Bí tó sì ti ń gbadé ọ yàtọ̀, ẹni ọ wá fẹnu gbóbì, ẹ wá fẹnu gbé àṣẹ Olódùmarè. Níta sì gbélé Ọlọ́run náà ni kò dì mọ́ bàbá yìí. Ọbẹ̀ ìṣẹ́gbẹ́ èèyàn mọ́, àwọn ẹgbẹ́ pọ̀, èmi ò ṣẹgbẹ́ kankan. Ẹgbẹ́ tó mo lè ṣẹgbẹ́ kí n tó dépò yìí, màá tí n bá ti dépò yìí, èèwọ̀ lódì. Ó ṣe ń wo ibi ìlà yìí, o gbọ́dọ̀ sí nǹkan kan. Èmi tiẹ̀ ìnífẹ̀ẹ́ àwọn bàbá mi, àwọn bàbá ńlá wa l'Ògún, àwọn bàbá ńlá wa ní Ṣàngó nígbà mo dé èèyàn, ṣùgbọ́n èmi tẹ́ńbẹ́lú àwọn bàbá mi. Kí ni mi ebi tẹ́ńbẹ́lú wọn? Tí n bá fẹ́ tún bàbá mi ṣe, tí mo sì fẹ́ fi iyì fún, ní dògógóró lé lórí. Ní bó ògógóró ẹnu kí n tún lé lórí. Ọba tó ògógóró lé bàbá rẹ lórí, yóò ṣépè fún ọ ibikíbi tó bá wà. Má depo lé bàbá rẹ lórí. Tó bá ti jẹ́ pé ẹ̀yin náà tẹ́ bá depo lé bàbá yín lórí, ẹni tó bá ti depo lé bàbá ẹ̀ lórí, tó tú ògógóró lé bàbá ẹ̀ lórí, ọmọ òsè bẹ́ẹ̀ fún un. A ní kẹ́ ẹ túnṣe ní àwọn àṣà yìí, ní ká ní kẹ́ ẹ bá wa túnṣe. Èmi ń fọ ọmọ ni o. Gbogbo ń tó jẹ́ àbàwọ́n nínú àṣà àti ṣe Yorùbá la fẹ́ máa fọ̀ mọ́. Láti ìlú Wo, Ọlọ́run sì ti ṣàánú fáwa. Àánú lọ́lọ́run ṣe fún yín Wo, torí ìmọ̀ gbogbo nǹkan báyìí tẹ́lẹ̀ o. Gba mo dórí oyè náà lọ́lọ́run ló fi fún wa o. Pé
bó bá jẹ́ bàbá wa ní Ṣàngó ẹ mú fúláwà lọ sójú òyì rẹ̀. Ọ̀pọ̀ èèyàn ń bọ̀ ìsàlàyé àwọn Indians àwọn Chinese mọ́tẹ́ bá rí fúláwà ni wọ́n máa ń lò ibẹ̀ máa mọ́. Àwọn Áfíríkà ilẹ̀ Yorùbá nìkan ní ìdọ̀tí la fi ń bọ àwọn bàbá àti àwọn. Ògùn tí mo gbé ṣé inú ìdọ̀tí ló ti máa bọ bàbá rẹ̀? Àwọn nǹkan tí a ń yànnàná fún Yorùbá ni mo sì mọ̀ pé wọ́n ti ń change nítorí òfin ní ìsìn mo ti jẹ́ káwọn èèyàn máa wọ̀ gan. Nígbà tí mo ń sọ̀rọ̀ ẹ̀ náà àwọn èèyàn ń wọ̀, ìmáàmù náà ti ń wọ̀, wọ́n mọ̀ pé a lè bẹ́ẹ̀ ni ẹnu mi gbà àwọn ọmọ bá wà bí. Ilé ọba lọ́rọ̀ ni ẹ máa ń lọ tẹ́lẹ̀ kò sì sáde bẹ̀rù àwọn ọ̀gbádé láti gbà. Ilé ọba lọ́rọ̀ nìkan ni ẹ mọ̀. Lódùmarè sì sọ fún mi nígbà mo dúró tì ó ní máa fi nǹkan tí ọ̀yẹ́dá òun ló ní ìgbà ìwáṣẹ̀ òun nìkan ló ní gbogbo ẹ̀. Òun ló wá sọ fún mi má lọ bẹ̀ wọn o má gbàdé ìwálẹ̀ o. Ilé Òkèrèwé kò sẹ́ńtọ́ gbọ́ ilé Òkèrèwé. Wọ́n sọ fáwọn abáyé ni wọ́n sọ fún mi pé ilé Òkèrèwé wódò kèsì ṣe ń gbé bẹ́ǹgan ládé ti bẹ̀rẹ̀. Àwọn mi ọmọ ní adé obìnrin níbo ni ṣé ìlú wo ló ládé àbó òun náà fi ẹ̀jẹ̀ gba adé nítorí pọ́jọ́ mọ ilé yẹn ló fi gbadé. Ọwọ́ dádé obìnrin ibi tí mo ti gbadé orísun adé. Ta ló mọ orísun adé? Ọlọ́run ọba ni òní máa ń yan gbogbo àwọn wọn ní Dáúdà jọba ṣé mọ̀ tán Dáúdà ni sọ́jọ́ ọmọ ọba tẹ́lẹ̀ ta ló sọ́dọ̀ ọba? Dáúdà ń daran ní Dáfídì wọ́n ti wà lóko ẹrú ní Íjíbítì. Ọlọ́run ní máa ń yan ọba ẹni tó bá ti yan ni àìmọye ẹni tí ọ̀dọ̀ ọba láyé yìí o. Ṣé lè yí jọba rí? Ṣé lè yí jọba rí? Bàbá Olúbọ̀rọ̀ kú ṣé lè yí jọba rí? Ọ̀dọ̀ba lè mí. Nítorí ti wà nú àkọọ́lẹ̀ pé yọ dàdé. Mo kí yín púpọ̀ ẹ máa gbé àṣà Yorùbá ga ẹ máa gbé ìṣe ga etí ò bá yé yín ẹ pè wá ká fi tọlọ́run wà tọlọ́run la fi ń wá o Olódùmarè ní yóò. Ìtàn tí n bá sọ fún wo nígbà tó yẹ pé mi mọ 2016 mo mú wo gbogbo Òwò ní àtẹ̀lé mi la lọ sílé Òwòdò la lọ bẹ̀ ìgbẹ́ ibí ni lẹ́yìn rẹ̀ ní a tún wá ní ibí gangan kọ́ o Orísun tó ń bẹ o ẹ wá bí ni o ẹ wá sílùú yìí ni sórí pé kò sí àṣà yín níbí kò sí àṣà yín nífẹ̀ẹ́ sórí pé wọn èkọlà ń bẹ̀ sórí pé wọn ò lè fi èdè wọn ò lè fi pòwe èdè wọn ò ṣe é pòwe èdè wọn ò ṣe é gbà wọn ayẹ́kì sẹ́rí pé wọn èèwọ̀ òfin bì sórí pé wọn èèlú gángan bì kò sí ilé àyàn bì o sórí pé lẹ́ẹ̀kan ẹ̀yìn ọ̀pápọ̀. Orísun yín náà lẹ ti wá padà o. Yorùbá ó yàtọ̀ àwa ní tá a fi ń jẹ́ Yorùbá. Ìlà èmi ni Olúwo àkọ́kọ́ tí ọ̀kọlà. Ìyá mi ló sì yarí. Ìyá mi ló yarí. Gbogbo àwọn ọmọ tọ́mọ bàbá mi bí kò sí ètí ọkọ àti tí mo jù lọ kò sí ètí ọkọlà ń bẹ. Yóò dáa fún yín o. Etí mo wá tó wá fẹ́ sọ fẹ́yìn tẹ wà lábìjan ẹjọ́ ilé tẹ ẹ mọ̀ ẹgbẹ́ ẹ̀gbẹ́ bì ilé tẹ ẹ bá ní gbé ẹ má kọ́lé jàrànjàràn kalẹ̀
kẹ̀kàn wá dowó lẹ̀ ẹ̀kọ́ bó ṣe park bí téèyàn ti máa ṣeré bó ṣe kẹ́ wá kọ́ sinimá bó ṣe kẹ́ hotel ilé tó fi kọ́ jàrànjàràn tó kọ́lé 300 million 500 million tó ọlọ́ọ̀kan fẹ́ kọ́lé sí wò tó sì jẹ́ pé aláǹgbá àtejò àti ọdẹ ní ọmọ gbébẹ̀ ọwọ́ àtìpa fìgbọ́ ọba wálé ọdún gbà wálé iléyá ẹ mọ́kàn máa wá kọ́lé jàrànjàràn lẹ́ẹ̀bí ẹ̀kọ́ event centers ẹ̀kọ́ hotel tí ó máa fún yín ní owó yín padà tẹ́yìn náà ó tún gba àwọn ọmọ àwo náà sí iṣẹ́ win-win ní ọ̀nà méjèèjì ló fi win owó rẹ tó fi síbẹ̀ ó máa gbà padà ó tún wá máa ṣe kíni ó tún fáwọn ọmọ ìlú níṣẹ́ ọba irú òtẹ́ẹ̀lì tọ́gbọ́n ọmọ ọba ara kọ́ bọ́ba ara fi súùtù méjì àbí sílẹ̀ bẹ́ẹ̀ fúnra rẹ̀ fẹ́ máa dé síbẹ̀ hùn ń tẹ́ ìgbélé tó mọ̀ pé bísínẹ́sì yín Abidjan ló wà gbogbo àwọn tí wọ́n ń dalẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ kìí ṣe ẹ̀yìn ara Abidjan nìkan o torí ẹ̀kan wà kọ́lé lẹ̀ ẹ̀kan rẹ̀ lómi yóò ti pa náà ni ẹ̀kún tó wá kí wá ní Láríjà ń bọ̀ kàn wá dáwó lẹ̀ owó tí ọ̀sán àǹfààní faraàlú ẹ̀kàn jẹ́ ajẹ́ wọ́n jàmàlà ńjọ́ náà ńjọ́ wọ́n sí òpèlérè ó kọ́lé jàrànjàràn kí wá ló wúlò fún òótọ́ ni mò ń bá yín kí la tún ṣe nínú ilé o ọ̀pọ̀lọpọ̀ ló ti tilé rẹ̀ kalẹ̀ ẹ̀bẹ̀ wọn nínú ìlú yìí o tí wọn ò sí bí o ẹlòmíì ó wà ní London Amẹ́ríkà gbogbo ẹ̀ ó wà kọ́lé jàrànjàràn sí wò ó pé wọ́n ṣàfẹ́ sọ fáwọn òwe pé wọ́n fẹ́ sọ àwọn ọ̀tá bàbá rẹ̀ wọ́n fẹ́ sọ pé sọ ti rí pọ́mọ rẹ̀ lówó ọ̀tá ṣùgbọ́n ò ní jẹ́ kẹ́nì kankan gbénú ẹ̀ hotels event centers amusement parks school ọkùnrin kan ló kọ́ school kan sí Òṣogbo mẹ́ẹ̀ Golf Institute ọmọ Abidjan ó kọ́